Asiwaju bá dìde lẹ́nu pé òun ṣe ìjọba yìí mọ́ tó pé ẹtú wa jẹ Buhari ti fọ́ ìtì gbangba mo ṣe sọ yìí. Asiwaju bá ní òun ṣe mọ́ wọ́n ló kó wa sínú ìjọgbọ̀n yìí. Asiwaju ló kó wa sí òun ló lọ papọ̀ mọ́ Buhari gbangba mo ṣe sọ ìgòdìyàn ìyẹn ló ṣe pé ẹni kingmaker ó ta àwọn èèyàn tiẹ̀ fún wọn wọ́n dẹ̀ fi àjẹwà ò sọ̀rọ̀ ọ̀rọ̀ kù sọ́wọ́ yín o àdéjù yàrá mi jò wà mẹ́rin mo ti bá sọ gbangba mo ti sọ yìí ó kọ́ àwọn èèyàn wá kí mi pé Yínká Odùmá kì í kú mo jókòó síbẹ̀ òun jókòó báyìí ó kọ́ àwọn délé aláké gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ náà bá wá àsọ̀rọ̀ mi bá fà lọ bá mọ yàrá yìí gbangba mo ti sọ yìí wọ́n bẹ́ẹ̀ mo ti sọ yẹn mo sọ pé ọ̀lẹ́ mú mo nígbà olùṣèlú rò pé àwọn APC pápá máa mú ẹni primary mo sọ débẹ̀ fún ó lọ́wọ́ máa jọ ọ̀nà tán ni mo lè máa jọ ọ̀nà tán mo ní àbí ẹ̀nà ṣe sọ pé what money can buy what money will buy olóhùn sọ bẹ́ẹ̀ mílì tó máa mọ̀ tán nìyẹn tó bá máa jọ ọ̀nà tán tó bá gbé 20 million lẹ̀ wàá gbé 30 lẹ̀ tó bá gbé 30 lẹ̀ wàá gbé 40 million lẹ̀ ó ní bàbá ọdẹ gbàgbé strategies nìyí ọ̀tọ̀ gbàgbà mo ń sọ kó lóhùn bá mi sọ bẹ́ẹ̀ àbí mo fẹ́ ṣe ju ẹ lọ mo ránṣẹ́ sí gbogbo gbàtẹ́ jíjà yẹn lọ́tí yìí lọ mo ránṣẹ́ sí Rahman ló máa rán sí òun rán gbangba mo ti sọ yìí ajá tó bá máa sọ kò ní gbọ́ fèrè ọdẹ ó dìgbà táwọn APC àwọn Haúsá tó bá fi inú èyí lẹ̀ kó tó mọ̀ pé tọ́nà sọ wọ́n ṣe ìtọ́hún ṣe Abíọ́lá ṣe ìtọ́jú ẹ kọ́ yípo gbogbo àwọn tó ń sọ́fà kínní nílẹ̀ Káàárọ̀ Oòjíire kò kí wọ́n pẹ̀lẹ́ lọ fún ọ ló ń kàṣínà fún ọ ló nígbà ń ṣàwó pé kọ́ lè dìbò fún ẹ ayé ẹ lẹ́nu. kò sẹ́ni tí mo sọ pé mi ò ní ṣàtìlẹ́yìn fún mi báyọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ àtìlẹ́yìn èmi ò tẹ̀ nígbàgbọ́ ní election tó fẹ́ ṣe yìí ti mi gbàtí ìgbà nígbàgbọ́ ní election tó fẹ́ ṣe kí ló kọ́ gbẹ̀lẹ̀ tó máa jára ara rẹ̀ tí ò ní já rẹ̀ Yorùbá ní ẹja ìfọmọ fún àkíkà ìwọ̀ fún a máa ṣe election lórí òfin tí ò ṣe tiwa